ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀mí tẹ́ ń wá omi tí ẹ ti wò wá káàkiri gbogbo àgbáyé orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ ti tèmi ẹ gbọ́ àwọn olóògbé mi jáde lọ́jọ́ ti tòní àwọn ọmọ bíbí ìlú Ìrẹsì Òbí ọmọ Arẹ́gbọdọ̀ Dájú Eégún àwọn náà gbé mi jáde àwọn kọ́mítì ọdún Ilawa Day 2024 àwọn náà gbé mi jáde wọ́n ní kí n sọ fún yín pé ọdún làwà on 20 ó máa ṣẹlẹ̀ ọdún ìlàwà ní ìlú Ìrẹsì Òbí Bólúwadúró local government gbogbo èèyàn òní wọ́n pè akíkábíyèsí akin dáadáa Olúrẹ̀sì of Ìrẹsì land bàbá àti tèmi nìyẹn kábíyèsí o kábíyèsí o kábíyèsí o akíkábíyèsí akin dáadáa akin nǹkan kò ní ṣe gbogbo àwọn ọmọ làwà ní tilé toko àwọn náà sọ pé kí ni àwọn náà ní pé kí n máa kí yín wípé a kú múra ọdún ayọ̀ láṣẹ a pé gbogbo ẹ̀yin ọmọ rẹ̀ sí ní tilé lóko kẹwàá síbi ọdún ìlàwà bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn ètò àṣẹ lọ́dún tó kọjá ó ní agbára ètò àṣẹ lọ́dún tó kọjá òun náà là ń wò yẹn o ọtí rí báyìí wọ́n bẹ̀rẹ̀ ṣe pọ̀ níwájú àfi bàbá wa ọlọ́lá wa Olúrẹ̀sì of ti Ìrẹsì kábíyèsí ọtí rí bẹ́yẹ ọtí bẹ̀rẹ̀ ṣe pọ̀ ònìyàn ọdún làwà tá a ṣe kọjá òun lọ ṣe kíni ńlọ́wọ́ yẹn o gbọ́nkálùkù láàárọ̀ àkọ́kọ́ yí káàkiri alọ́bí odò alọ́bí ìsókó ọrùgbá káàkiri bá a tó ṣe máa ṣe lọ́dún nìyẹn o a máa dín kára a jẹ ẹ̀bà àti lá a jẹ àwọ̀ a máa flẹ́ńjọ̀ ní ọjọ́ yẹn a dẹ̀ máa fáwọn èèyàn ní award ní ọjọ́ yẹn gbogbo àwọn táwọn fún award ó máa ní agbára ọjọ́ yẹn máa ṣe kíni ọjọ́ yẹn máa loud gan ẹ̀yà kí gbogbo ẹ̀yọ́ ọmọ rẹ̀ sí ẹ̀yà kí gbogbo ẹ̀yọ́ ọmọ rẹ̀ sí tẹ̀wà ní Ìlọrin Àfọ̀njá akí gbogbo ẹ̀yọ́ ọmọ rẹ̀ sí tẹ̀wà ní Ìbàdàn akí gbogbo ẹ̀yọ́ ọmọ rẹ̀ sí tẹ̀wà lẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ ọmọ rẹ̀ sí tẹ̀wà lábúrọ̀dù ẹ̀ tí wọ́n pé táwa ti lè parí ìlàwà tápè ní igbó ẹ̀bẹ̀kù tábà ti lè parí rẹ̀ ní Ìrẹsì Day máa dé tátàn ògùsọ̀ Ìrẹsì Day ẹ ká sáré wo Ìrẹsì Day Ìrẹsì Day. Ìrẹsì Day 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 ẹ jẹ́ ká lọ jọ ẹlògùn sọyìn sókè kẹfì lé wọn jọ sọgọlólórógbó oríṣà lólóbì ẹni péré wà níbí ẹbẹ kún wọn abájá Ìrẹsì Day 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 ẹbẹ kún tá a bá sí làwà kò sí tó jẹ́ Ìrẹsì Day akíkábíyèsí akí olórí o nǹkan kò ní ṣe yín mo rẹ̀ kí ọmọ ti tèmi ìyá àbèjì Ọbalá Fásípẹ̀ mo kí yín o mo kí yín dáadáa mo kí gbogbo ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi mo kí yín èmi náà ń bọ̀ níbi Ìrẹsì Day ọdún yìí ẹ wo ó máa láòdù gan o àwọn olóde kí n máa kígbe àwọn kọ́mítì Ìrẹsì ti ọdún Ilawa Day àwọn náà ń gbé kí máa kí ẹgbẹ́ sáré gbádùn díẹ̀ láàrin tá a ṣe kọjá lọ́dún tó kọjá tọdún ìbáṣe kí ni ọdún máa láàdùn gan ẹ táìpù ẹ sórí rẹ̀ orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ọmọ bíbí ìlú Ìrẹsì èmi gángan ní Ìrẹsì Òbí ọmọ Arẹ́gbọdọ̀ Dájú Eégún èmi gángan ní Ìrẹsì ní mí o wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe bí ọmọ Ìrẹsì òun ni mí ẹ má gbàgbé ọmọ Ìlọrin náà ni mí o ṣùgbọ́n ọmọ Ìrẹsì gángan òun náà ṣe kí ni ònèmí wo àbọ̀ gbogbo ẹ̀yin Bólúwadúró local government gbogbo yín la pè gbogbo ẹ̀yin oyès gbogbo ẹ̀yin gọ́vnà apẹ́yìn ẹ wá síbi ọdún wa náà yín náà àti ń gbèlú onílùú à ń gbé lárugẹ a gbọ́dọ̀ gbé tìrẹsì náà a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ gbé lárugẹ mo ń bọ̀ mi ò tí ì dé. agbára lọ́pọ̀lọpọ̀ ẹ ti rí báyìí wọ́n ń dọ̀bálẹ̀ fún kábíyèsí ẹ ti rí báyìí ònìyàn ẹ ti rí báyìí.